olóyè Sunday Igboho Igboho òòṣà. àwọn èsì mọ́lá ti ń tọrọ bára ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ adékọ́lá yóò bẹ́ẹ̀ jìnnà bò yẹn ara àwọn ọmọ àlè yorùbá kẹrẹ tó ń tẹ̀lé àwọn fúlàní tọ́jọ́ sẹ́bí yẹn ò ní oṣù. for example irú ẹkùn bóyá àlọ́ bẹ̀ tí mo fẹ́ gbé kankan jáde mo lórí social media ní ìjẹta àbí àná tí wọ́n fídíò ara wọn nínú forest wọn àti wọ forest báyìí kì í ṣe ṣeré mọ́ kì í ṣe kinní kan o bí wọ́n ṣe fídíò yẹn àwọn fúlàní ayé jọ́ tí Ìgbòho bá jà wọ́n ti rí fídíò yẹn o pé Ìgbòho ti ṣe èrú ẹkùn o wọ́n ti wọ forest o àwọn ẹni wọ́n máa pàkéjì ara pẹ́ni tó ń bọ̀ yàtọ̀ sí local hunter báyìí why can't they do it secretly kí wọ́n achieve àwọn nǹkan tí wọ́n achieve tán kó tó di pé wọ́n gbé síta ọ̀nà mi ń pọ̀ tí mò ń yà àwọn ọmọ Ọ̀yọ́ yìí òun ló kọ mí lóminú òun ló sì ń bá mi báyìí nítorí kò sí ẹnìkan ọmọlúàbí kan èèyàn gidi kan ọlọ́gbọ́n kan èèyàn kan ẹni tí tó abiyamọ kan tágbọ́pọ̀ kó ọmọ 40 something ọmọ 2 years wà ń bẹ̀ ètò dàgbà jùlọ ní 60 àbí 80 years tó wà nínú igbó ní tí ó jò rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àtúrí fídíò bí wọ́n ṣe sórí ilẹ̀ lásán àrí bí wọ́n ṣe nà wọ́n tí gbogbo ẹ̀yìn ti bàjẹ́ ṣé abiyamọ kan lè jẹun nínú ilé ẹ̀ lásìkò táwa yìí ó tún mo sọ pé àwọn ológun ti wọnú igbó àwọn kìnnì kan ti wọnú forest kọ́ ni nǹkan tá a fẹ́ ṣe báyìí ẹ wọ́n níjọ́ tí wọ́n wọnú forest this is lack of coordination within our local hunters and the law enforcement agency èmi jọ ìwọ ojú mi ní òjẹ́ kára àwọn ọmọ ẹgbàá ní secondary wọn mọ bóyá gbọ́ news yẹn now local hunters ló mọ tẹ̀rẹ́ ibẹ̀ yẹn ẹ̀yin ọlọ́pàá àti sójà tẹ̀tẹ̀lé wọn ẹ̀ mọ tẹ̀rẹ́ ibẹ̀ ẹ̀ dẹ̀ wọnú agíjù nígbà tẹ̀ dé àárín méjì ẹ̀ ti ń gbóhùn àwọn ọmọ yẹn ẹ̀ ti ń gbóhùn wọn dábì pẹ́ ti close mọ́ wọn local hunters sóò ló yẹ kó gbọ́n ni àbí trained security personnel local hunter wá sọ fún yín pé ẹjẹ́ àgbé ọ̀kadà sí bí bóyá kan méjì kan bí méjì mẹ́ta kó máa sọ ọ̀kadà káàbádé ni wọ́n bá wa kó àwa tó kù ẹ jẹ́ ká mú wọn foot wọn ò ní gbáriwo wọn ò ní gbọ́ kankan à á sọ̀rọ̀ àdì wọn easily ara àwọn ọmọ yìí gbà wọ́n lè surrender wọ́n ní kan nú àwọn sójà bí ọlọ́pàá yẹn ló sọ pé ṣé káwọn máa fẹsẹ̀ rìn nínú igbó ni ọ̀kadà làwọn ó lò kò sí bí ọ̀kadà ṣe tó ẹ gbọ́ yíyí ọ̀kadà o àwọn yẹn gbọ́ sáàdì pé ọ̀kadà kan mẹ́ta kù alóògùn ilẹ̀ Yorùbá mo rí ẹnìkan ní Èkìtì nínú fọ́nrán kan tó gbé jáde tó ní pé òun rẹ́dì láti líìdì àwọn èèyàn lẹ́kìtì láti free gbogbo wọn àwọn bandits kúrò nínú forest kó kápá gbogbo wọn kó dẹ̀ sí orí ṣùgbọ́n olóyè Sunday Igboho Igboho òòṣà owó baba dami bí wọ́n ṣe ń pè ọ́ òkú ìfitọ́mọ ènìyàn sí ṣùgbọ́n mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run wọ́n ṣe mistake tó ṣe nígbà àkọ́kọ́ o I am a crime reporter mo máa visit many stations gbogbo almost up DPO everybody knows me kì í ṣe pé kí wọ́n ti mọ̀ pé eléyìí kíní ni Sunday Igboho ó ti dá security àti fi tiẹ̀ sílẹ̀ tíjọba ti fò tẹ̀lú wọ́n ti wọnú agijù wọ́n ti wọnú igbó lọ báyìí ṣùgbọ́n ìmọ̀ràn tí mo fún àti ọ̀nà àbájọ tí ó fi ṣe àṣeyọrí gbogbo rẹ̀ pátápátá lẹ́gbọ́n nínú ìfọ̀rọ̀wérọ̀ mi yìí gbogbo èyí tí ẹ ń wò mí nílé gbogbo bí sùn ṣe kún tí ọ̀bẹ fi ké lórí ọ̀rọ̀ ajínigbé ti Ọ̀yọ́ gbogbo ẹ̀ pátápátá lẹ́gbọ́n nínú tàbí àwọn àṣírí tẹ̀yìn gun ò tiẹ̀ mọ̀ gbogbo ẹlẹ́rìí àti ọ̀nà àbáyọ káfíde kúrò nínú wàhálà àti ìdààmú tá a kó sí yìí gbogbo ẹ̀ ni màá yànnà náà nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ní. ẹ rí ẹ̀kúnrẹ́rẹ́ interview mi yìí wò lórí Viewright TV lórí YouTube ẹ̀yin náà wò ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo bá a ṣe ṣàlàyé dùn tá a kó sí bá a ṣe lè yọ àti gbogbo wàhálà àtọ̀nà àbáyọ. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí àtẹ̀yin tí ẹ ń gbọ́ mi nílé His Special Majesty Ààrẹ Ọba Ambassador Dr. Adéyẹmí olórúkọ mi nínú interview tí mo ṣe kọjá pẹ̀lú yín ohun tí mo sọ ni pé kí ilẹ̀ Yorùbá má sùn nítorí pé lọ́wọ́ tá a wà á sọ pé Kwara ni Kogi ni Kwara ni Kogi ni torí pé àwọn súnmọ́kè Ọya ni mo ní òkè Ọya ò yàtọ̀ sókè ìyá kò yàtọ̀ sókè ìyá nítorí àwọn tó lè wọ Kwara pẹ̀lú ìzílẹ̀ ìṣẹ́jú mélòó oní ó gbà wọ́n láti gba gbogbo ilẹ̀ Yorùbá mo ní kọ́ba Yorùbá má sùn lásìkò tá à ń wí mo tún sọ̀rọ̀ sí ààrẹ Gani Adams àti olóyè Sunday Igboho pé kí wọ́n mọ̀ kà sí pé kò ká àwọn o àbí kàn má ṣe ìjà èmi jọ ìwọ̀n òjò lásìkò tá a wà mo dúpẹ́ pé àwọn kan sọ̀rọ̀ ńgbà yẹn wọ́n pè mí àwọn kan ṣe àdúrà
àwọn kan tiẹ̀ ńlá lí wọ́n ń búra wọn pé ọ̀pọ̀ ìtàn tí mo sọ àtọ̀rọ̀ tí mo sọ kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo rí pé àwọn kan tó ń dá wọn lóhùn náà pé kò sí rọ́ nínú gbogbo tí mo sọ. ó ń bọ̀ tí mo sọ pé àwọn kan là ń da èdè nígbà yẹn pé ojú ara wa ló yẹ ká fi mú un nígbà yẹn ṣé àwọn ṣe é dẹ́ẹ́dẹ́ mọ́ báyìí ṣé kò ti débì kan gbogbo tí mo sọ nígbà yẹn tẹ́yìn yẹn sọ pé mo rí ọba aláàfin Ọ̀yọ́ wa Adéfínni ẹni mo sọ̀rọ̀ tí ò dá sẹ́nìkan ni ẹni torí pé bóyá mo mọ ẹnìkan ni kò sí ẹnìkan tí mi ò mọ̀ kò sí ẹnìkan tí mo mọ̀ ṣùgbọ́n kókó tèmi ni pé bí Yorùbá ṣe dáa bí Yorùbá ṣe níláárí pé èmi jù ọ́ ìwọ ojú mi èmi jù ọ́ nǹkan ló kàn lọ́rọ̀ Yorùbá báyìí ṣùgbọ́n adúpẹ́ pé bó ti rí òun náà lórí torí ìwé mímọ́ àti gbogbo ẹ̀sìn tá a sọ pé nínú gbogbo ká máa dúpẹ́ ni ṣùgbọ́n ọpẹ́ wa mo ní ìgbàgbọ́ pé yóò délẹ̀ pátápátá ká lè rí gbogbo àwọn ọmọ yìí gbà láàyè láìsí wàhálà láìsí dààmú ṣùgbọ́n ìmọ̀ràn kan mo fẹ́ fún gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá kí wọ́n dákun torí Ọlọ́run èmi lolórí èmi làgbà èmi ni mo jù ọ́ ìwọ ló jù mí kí wọ́n gbé yẹn jù síbì kan lásìkò tá a wà yìí ọ̀rọ̀ òṣèlú kí wọ́n gbé jù síbì kan lásìkò tá a wà yìí ẹgbẹ́ ìlú wà ń bẹ̀ ẹgbẹ́ ìkọ́ ló wà ń bẹ̀ ìlú wa ló yẹ kó ṣe kí wọ́n jẹ́ kí yòó kúrò kí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá títí dé ìpínlẹ̀ Kwara àti Kogi torí a ní ọba ní Kwara mo sì sọ lọ́jọ́ yẹn fún yín pé 95% or 90 or 85 or 90% Kwara they are Igbominas Yorùbá ni wọ́n 90% Ìlọrin Yorùbá ni wọ́n Gẹ́bà gan ò ní sọ pé àwọn kì í ṣe Yorùbá torí mo rántí pé ọba Òwòadé Aláàfin of Ọ̀yọ́ ó lọ fíṣítì ọba Gẹ́bà àti ọba kan nílẹ̀ Kwara wọ́n ní pé kankan ṣẹlẹ̀ ńgbà yẹn tí mo dáhùn lórí kínní ṣùgbọ́n tí mo tà ń sọ ní àsìkò yìí kọ́ nìyẹn kí wọ́n wá láyé ẹjọ́ wọn máa ń lu agogo wọ́n lu agogo láàrin ìlú kókókókó ọba sọ pé báyìí o ṣùgbọ́n lásìkò yóò ti dẹ̀rọ ọba ò ní lọ sí ilé móhùnmáwòrán àbí iléeṣẹ́ rédíò sí kí wọ́n sọ pé kó gbé mílíọ̀nù wá kó tó sọ̀rọ̀ lórí tó ṣẹlẹ̀ yìí iléeṣẹ́ rédíò àti amóhùnmáwòrán wọ́n rẹ́dì láti gbàlejò àwọn ọba àti ẹni tó nífọ̀n léèkánná nílẹ̀ Yorùbá ẹni tó jogún àṣírí lọ́dọ̀ baba ńlá baba wọn kí wọ́n dìde lásìkò kọ́ wọn bó tí wọ́n kí wọ́n dìde pé ní àríwá ní gúúsù nílẹ̀ oníwọ̀ oòrùn nílẹ̀ Yorùbá olúkálùkù kí wọ́n dìde pẹ̀lú agbára tí wọ́n bá ní láyé ọjọ́ tó bá fẹ́ sígun jáde olúkálùkù á máa gbé agbára ẹ̀ jáde agbára yìí ó ń ṣe tẹnìkan mọ́ wọ́n á pín láàrin ara wọ́n máa fún Òkígbẹ́ eléyìí Victor Òkígbẹ́ eléyìí ò bá ṣiṣẹ́ ayẹtẹ̀tẹ̀ eléyìí ò ṣiṣẹ́ eléyìí ò ṣiṣẹ́ eléyìí àṣẹ ká fi fún gbogbo ara ká wá mú inú igbó yìí lọ inú igbó Ọ̀yọ́ nìkan kọ́ ní ìṣòro wa báyìí inú igbó Kwara nìkan kọ́ ní ìṣòro wa báyìí inú igbó kí ló ń kọ́ Kogi nìkan kọ́ ní ìṣòro wa báyìí gbogbo tí forest bá ti wà nílẹ̀ Yorùbá kí wọ́n jẹ́ káwọn yòó kàn lù ibẹ̀ ni wọ́n wà mo sọ kinní kan nínú interview tí mo ṣe kọjá mo ní ẹ má arrest wọn mọ́ kill them aside nígbà tí àwọn ètò wà nínú ìwé mímọ́ tán bá lọ sógun tí ìbá jẹ́ ẹni tí wọn ò bá ìjogún lọ́wọ́ wọn tí yóò ṣe kinní tó kura ráwù rẹ̀ àlèládẹ̀ wọn ò kì í spare life ọmọ ogun ṣùgbọ́n àwọn òyìnbó ló kó bá wa ó gbé wa sí wàhálà tá a wà yìí lásìkò tá a wà yìí ìdí tó fi kó bá ní pé àwọn òfin tí wọ́n ti ṣẹlẹ̀ ó ti kó wa ní páńpẹ́ mọ́ra tí o bá wà lójú ogun tọ́mọ ogun kan kó ìbọn kó amọ́tàgbọ́ lọ́wọ́ tó bá ti ṣe báyìí o gbọ́dọ̀ yìn níbọn mọ́ o tó bá yìn níbọn tó bá lè prove ẹ̀ work time ni o olórí orílẹ̀-èdè yẹn ti wọ wàhálà o ó ní àwọn tó sọ pé báyìí ibi tá à ń lọ lónìí kọ́ nìyẹn tí kókó yìí tẹ̀sí béèrè yìí kí wọ́n wá dìde kí wọ́n kó gbọ́ àwọn yìí jọ ká kọ́ gbogbo forest yẹn lórí àwọn ọmọ tí wọ́n jí gbé gan ní Ọ̀yọ́ mo sọ kinní kan lórí program mi níjẹta àwọn kan ń pè wọ́n ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n àwọn kan ní kì í sọ̀rọ̀ ọlọ́gbọ́n mo ní a lè fi ogun gba àwọn ọmọ yìí ní situation tó wà báyìí the only way tá a lè gbà wọ́n ni pé ká gbọ́ tí àwọn agbésùmọ̀mí yẹn àwọn yẹn sọ báyìí ká bẹ̀ wọ́n iye tí wọ́n bá gbà Amẹ́ríkà Britain gbogbo àwọn ìlú ńláńlá yìí náà wọ́n exchange ọmọ ogun wọ́n exchange war material láti lè gba àwọn èèyàn wọn nígbà tán bá rí pé àwọn èèyàn kúrò ní àkàtà àwọn yẹn tán láti gbógun tí wọ́n ṣe mọ̀ pé àwọn kidnapper yìí náà ṣe wèrè wọ́n fi àwọn ọmọ yìí ṣẹ́ẹ̀dì ní tẹ́ bá ti fèsì wọn. ẹnì kan fún wọn lówó nǹkan tó ń bèrè fún. fẹ́ǹsì kí wọ́n bá wọn negotiate to the minimum
kí wọ́n dẹ̀ fún wọn kí wọ́n gba àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ bá ti ń gba àwọn ọmọ yẹn lọ́wọ́ àwọn náà ò ní jókòó á ti mọ̀ pé àárín ibi ni wọ́n wà àwọn ọmọ ogun ó ti lọ kọ́ gbogbo ẹ̀yìn àti gbogbo ẹ̀ kì í wá ṣe ìwò olórí ibú tá ń wù ẹ dákun ẹ má jà wò olórí ibú mọ́ ìdí tí wọ́n pé ká má wò olórí ibú mọ́ ni pé ọmọ Yorùbá kóra wọn jọ pé a fẹ́ lọ sínú fọ́rẹ́ẹ̀sì a fẹ́ lọ lè fèsì bandit wọ́n wà gbé kámẹ́rà wọ́n á máa sọ ẹ̀ sórí social media ẹ ti gbàgbé social media làwọn yẹn gan ni wọ́n fi sẹ́ndì mẹ́sẹ̀gì àwọn ẹ̀tọ́ sẹ́ndì síta ni ṣe bí fóònù wọ́n fi sẹ́ndì gbogbo so dáàmì pa náà ní access social media iná bọ́ tẹ sọ pé èèyàn jẹ́ ń gbèsè ó sọ pé mo ti kúrò lé mi o ikú pa ọlọ́ni bá mú ọ lé ó dàbí àwọn ọlọ́pàá wa mi tí ò lọ́pọlọ mo sọ́ọ̀rì ẹ ń lọ àtáàkì bandit ẹ lọ àtáàkì olè ẹ máa ṣe ó dáàmì pé ẹ ti gbàbọ̀dé ẹ fẹ́ kọ́ mọ̀ pé ń bọ̀ ni. tí o lè sápamọ́ sábẹ́ stẹ́pù instead kẹ́ wọ bẹ̀ gẹ́ kẹ́ mú ẹ wá dé ẹgbẹ́ ibi tó dé wá sí ìbọn káwọ́ sẹ́wọ̀n ní wá ibi tí ó sàgbà lọ. so ohun tí mo sọ nanes ni pé ẹ jẹ́ ká stop à ń ṣe fídíò for example irú ẹkùn bóyá à ń lọ bẹ̀ tí mo fẹ́ gbé kankan jáde mo lórí social media ní ìjẹta àbí àná tí wọ́n fídíò ara wọn nínú forest wọ́n ti wọ forest báyìí kì í ṣe ṣeré mọ́ kì í ṣe kinní kan o bí wọ́n ṣe fídíò yẹn àwọn Fúlàní ayé jọ́ tí Ìgbòho bá jà wọ́n ti rí fídíò yẹn o pé Ìgbòho ti ṣe èrò ẹkùn o wọ́n ti wọ forest o àwọn ẹni wọ́n mọ package ara pẹ́ni tó ń bọ̀ yàtọ̀ sí local hunter báyìí why can't they do it secretly kí wọ́n achieve àwọn nǹkan tí wọ́n achieve tán kó tó di pé wọ́n gbé síta ọ̀nà mi ń pọ̀ tí mò ń yà táwọn ọmọ Ọ̀yọ́ yìí òun ló kọ́ mi lóminú òun ló sì ń bá mi báyìí nítorí kò sí ẹnìkan ọmọlúàbí kan èèyàn gidi kan ọlọ́gbọ́n kan èèyàn kan ẹni tí tó abiyamọ kan tágbọ́pọ̀ kó ọmọ 40 something ọmọ 2 years wà ń bẹ̀ ètò dàgbà jùlọ ní 16 àbí 18 years tó wà nínú igbó ní tí ó jò rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àtúrí fídíò bí wọ́n ṣe sórí ilẹ̀ lásán a rí bí wọ́n ṣe nà wọ́n tí gbogbo ẹ̀yìn ti bàjẹ́ ṣé abiyamọ kan lè jẹun nínú ilé ẹ̀ lásìkò táwa yìí ó tún mo sọ pé àwọn ológun ti wọnú igbó àwọn kìnnì kan ti wọnú forest kọ́ ní nǹkan tá a fẹ́ ṣe báyìí mo bẹ̀ gbogbo àtọ́ wà lórí ìjọba ṣe máa ń kó bílíọ̀nù jẹ sáárì ibi tó ń ná bílíọ̀nù tó ń kó jẹ sí ni èló ni àwọn bandits náà fẹ́ gbà mo gbọ́dọ̀ mọ̀ pé náà sọ pé 10 million bóyá ojú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tí iye tó bá fẹ́ gbà ẹ negotiate pẹ̀lú wọn kódà àwọn family yẹn gbé fídíò yẹn sórí social media tó ń bẹ̀ wọ́n pa àwọn olè rí 20 million ẹ dákun ẹ gba 10 bó bá jẹ́ 20 million náà ni wọ́n sọ pé àwọn fẹ́ gbà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ even gan oríire àbí kí ló korúkọ local government yẹn òun gan lè rèsì 20 million yẹn kí wọ́n gbé fún wọn kí wọ́n gba àwọn ọmọ yẹn láyọ̀ àtàláfíà kí gbogbo ọmọ ó délé kí gbogbo ọmọ bá délé tán káwọn tó délé ni wọ́n ti sọ̀rọ̀ àǹdí wọn ẹ̀ ń gbọ́ ọmọ yín délé báyìí ẹ̀ ń kọ́ ọmọ fáwọn tó ní ẹ̀ gbọ́ ọmọ lọ ilé ìwòsàn tán wà ẹ̀ sì kí ọbẹ̀ dáadáa kí wọ́n gba ìtọ́jú lẹ́yìn yẹn ẹ̀ fèsì bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn lọ́wọ́ immediate release ọmọ ẹ̀ fèsì wọn nígbà yẹn kò sẹ́ni tẹ́ ń bẹ̀rù mọ́ o fire for fire ni ẹ wo níjọ́ tí wọ́n wọnú forest this is lack of coordination within our local hunters and the law enforcement agency èmi jọ ìwọ ojú mi ní òjẹ́ kára àwọn ọmọ ẹgbàá ní secondary wọn mọ bóyá gbọ́ news yẹn now local hunters ló mọ tẹ̀rẹ́ ibẹ̀ yẹn ẹ̀yin ọlọ́pàá àti sójà tẹ̀tẹ̀lé wọn ẹ̀ mọ tẹ̀rẹ́ ibẹ̀ ẹ̀ dẹ̀ wọnú agíjù nígbà tẹ̀ dé àárín méjì ẹ̀ ti ń gbóhùn àwọn ọmọ yẹn ẹ ti ń gbóhùn wọn dáàmì pẹ́ ti close mọ́ wọn local hunter so ló yẹ kó gbọ́n ni àbí trained security personnel local hunter wá sọ fún yín pé ẹgbẹ́ agbé ọ̀kadà sí bí bóyá kan méjì kan bí méjì mẹ́ta kó máa sọ ọ̀kadà káàbá dé ìwọ̀n bá wa kó àwa tó kù ẹ jẹ́ ká mú wọn foot wọn ò ní gbáriwo wọn ò ní gbọ́ kankan à á sọ̀rọ̀ àdì wọn easily ara àwọn ọmọ yìí gbà wọ́n lè surrender wọ́n ní kan nú àwọn sójà bí ọlọ́pàá yẹn ló sọ pé ṣé káwọn máa fẹsẹ̀ rìn nínú igbó ni ọ̀kadà làwọn ó lò kò sí bí ọ̀kadà ṣe tó ẹgbọ́ yìí ọ̀kadà o àwọn yẹn gbọ́ sáàdì pé ọ̀kadà kan mẹ́ta kan ló ń bọ̀ yìí swap of ọ̀kadà ló ń bọ̀ wá wọ́n ó pun ìbọn àwọn local hunter tí wọ́n ti ṣera wọn jiná wọ́n gáìdì àwọn yẹn ìbọn ràn wọ́n ṣé wọ́n lóògùn grenade ni locally made grenade ni wọ́n jù sí wọn òun ni wọ́n fi pàkánu wọn tí méjì wound tán retrieve lọ́jọ́ yẹn ṣé wọ́n tó gádàrà lọ́jọ́ kejì sẹ́mọ̀ bí táwọn ọmọ yẹn ó ti dé tí mo sọ nanes ni pé ìkọ́ ta ní láti ṣe ó pọ̀ ṣùgbọ́n lásìkò yìí ẹ gbàgbé Gani Adams ni
ẹ gbàgbé Sunday Igboho ni ẹ jẹ́ kí Yorùbá fúnra ara rẹ̀ káàrẹ́sì formidable force ṣe bí àwọn Òkè Ọya ní joint task force civilian joint task force alóògùn ilẹ̀ Yorùbá mo rí ẹnìkan ní Èkìtì nínú fọ́nrán kan tó gbé jáde tó ní pé òun rẹ́dì láti líìdì àwọn èèyàn lẹ́kìtì láti free gbogbo wọn àwọn bandits kúrò nínú forest kó kápá gbogbo wọn kó dẹ̀ sí orí ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Èkìtì gbọ́dọ̀ sign agreement pẹ̀lú òun pé ọmọ òun ò ní jìyà ìyàwó òun ò ní níṣòro gbogbo tọ́mọ bá máa kàwé dé wọ́n á tẹ́kẹ̀ àwọn á dẹ̀ become hero orúkọ òun ní parẹ́ ní Èkìtì ó mọ̀ nǹkan tó ń sọ ọ̀ríjínà ìbílẹ̀ ni kò sí agbára tó ń tìyàn lẹ́yìn jáde tí ò ní gbẹ̀jẹ́ ó dẹ̀ fẹ́ fọmọ ẹ̀sẹ̀ jẹ́ kò fẹ́ fi ìyàwó ẹ̀sẹ̀ jẹ́ bóyá ẹ̀jẹ̀ tó ń fẹ́ ṣe ni pé gbogbo agbára tó ń bẹ nílẹ̀ yìí ẹ tì mí wọnú igbó ẹ jẹ́ kí n borí àwọn bá ti ń bá dé máa fi ẹ̀mí mi máa fi rọ́pò máa fi rúbọ ń gbogbo ìlú ó mọ̀ nǹkan tó ń sọ ẹni bá sọ fún pé òkú kan wà ń bì kan agbára kan wà ń bì kan tí ò sí tí wọ́n ń fún tó ń gbà irọ́ ló pa fún yín bẹ́ẹ̀ ṣe káṣírí yín máa bò yóò níbì kan tí kankan ti ń jáde bẹ́ẹ̀ bá ṣe oògùn owó kékeré máa lówó yóò ní kẹtẹ́ fìdí babaláwo tí ó ṣògùn owó fún kò ní sọ àṣírí ó dìgbà tó bá ti ṣe tán olówó Ìgbò ṣe ó dùn ní ló dẹ̀ fi le jù tó bá lọ ṣògùn ó lẹ̀ Ìgbò wọn ò ní gbà kankan lọ́wọ́ ẹ̀ wọn á ní kọ́kọ́ náà wọ ọdún kan ọdún méjì náà ó dà wọ́n tó ń gbé cover of 21 cars tó ń jayé ọlọ́ba tọ́dún kan wá pé tá a sọ pé ọ̀gá ìwọ ló fẹ́ ṣe sacrifice lé ní o ọmọ ẹ̀ ni wàá lò ṣé wàá padà sínú yà so bàbá tó sọ lẹ́kìtì yẹn abódò ní ó mọ̀ nǹkan tó ń sọ ó mọ̀ pé ó máa succeed bẹ̀ tó ní kankan tá bọ́ lára wọn ó ní kankan tó máa bọ́ lára wọn so lónìí yìí ó tí mo fẹ́ gba Yorùbá nímọ̀ ni mo sì tún padà sórí ẹ̀ lọ́balọ́ba ẹ má bínú pé mo ń yà kó lè yí àwọn tó ń gbọ́ mi dáadáa ni kí wọ́n ó jọ kí wọ́n ó kéde lórí rédíò lórí tẹlifíṣàn social media everywhere pé gbogbo ọmọ Yorùbá tó bá nífọ̀n léèkánná tó mọ̀ pé òun jogún àṣírí lọ́dọ̀ bàbá òun tó mọ̀ pé àṣírí ìjìnlẹ̀ àṣírí tó pé kì í ṣe pé ẹ̀mẹ̀ẹ̀mẹ̀ ó dìde n bá lè sọ sample mo mọ bàbá kan olórí ẹgbẹ́ àwọn Oòduà kan ni bàbá tá à ń sọ yìí mo ti gbọ́ ìtàfí ọ̀tọ́nà mẹ́ta tó dẹ̀ fọwọ́ sọ̀yà lórí agbára yẹn tó dẹ̀ sọ sample ẹ mọ̀ kéèyàn sọ pé báyìí ni mo ṣe báyìí ni mo ṣe ó dẹ̀ sọ sample yẹn kì í ṣe kó sọ pé nígbà tí ìjà ṣẹlẹ̀ ní Kiriji a ní ẹbí lágbájá n tó ṣẹlẹ̀ sí lágbájá olóṣèlè yìí ó dẹ̀ ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ lórí ẹ̀bẹ̀ ni mo bẹ̀ gbogbo ọba Yorùbá ẹ jẹ́ ká pé gbàjarè gbogbo ẹni tí Ọlọ́run bá ní pé ó ní agbára lọ́wọ́ tá a wà yìí nítorí pé mọ̀rìwò láṣìírí àti ìrẹ́gùn o torí bí wọ́n ṣe ti Ògbómọ̀ṣọ́ tó sọ sí ìdí yẹn atọ́gùn wọ́n advance sí ni ṣùgbọ́n àṣírí kan bẹ́ẹ̀ tí mo fẹ́ kẹ́ mọ̀ kì í ṣe Fúlàní bandit ló àtàkì wa o kò ń ṣe Fúlàní bandit kì í ṣàwọn ló àtàkì wa máa sọ ìdí ẹ̀ pé kì í ṣe Fúlàní bandit àwa ara wa la àtàkì ara wa àwa Yorùbá fúnra wa bẹ́ẹ̀ ni tí ò bá sí atọ́kùn wọn tí ò bá sẹ́nìkan tó jẹ́ gẹ́ǹtì wọn tí ò bá sẹ́nìkan tó tọ́ wọn sọ́nà wọn ò lè succeed tí èèyàn bá sọ fún yín pé ẹ bá mi lọ́nu yàrá mi lọ bá mi mú kàn báyìí wá ó máa gbà yín ní hours ẹ pé tẹ́ ẹ̀ márùn tẹ́ mọ̀ sọ pé mo ti wo bí mi ò rí o ibi ló tún wà ibi ló ti wà o wọ́n ní tí ò bá ní ìkan mi inú àlejò kò lè tọ́ka sí ibi sàárè àfọ́jú ṣé báwọn mẹ́fà tó kọ́kọ́ mú àbí mélòó ṣé bá ọmọ ìlú ni wọ́n tí wọ́n ń kọ́ tí wọ́n fún direction bí wọ́n ṣe máa dé school tí wọ́n tún fún direction bí wọ́n ṣe máa escape ní páàkì àbí kílẹ̀ pé ibi forest kìíní tí wọ́n gbà so ó tó àsìkò bí wọ́n ṣe é ṣe láyé ẹjọ́ sí tí ọba Yorùbá gidi tí ó dìde tí ó ní kí gbogbo ọmọ Yorùbá kó máa búra láàfin nídìí òòṣà ó tó àsìkò tá ní kí ọdẹ ìlú kó máa wá búra ẹni tẹ́ ẹ bá ní kó ṣe alákòóso ìlú bí ìbá jẹ́ pé kò tí ì sí state police ibo wà nù ọlọ́pàá tó wà l'Ógbómọ̀ṣọ́ Haúsá wà ń bẹ̀ àgàtú wà ń bẹ̀ tó ta bá ní kí wọ́n ní kí gbogbo ọlọ́pàá máa búra ní ti kéde kan wọ́n pariwo pé it's against their fundamental human rights mo mọ lọ́ọ̀yà kan tó lórúkọ lẹ̀ Yorùbá tó rí rí ò pé mo sọ́ọ̀rì pé òní ó dìde lọ́la
tí ó pẹ̀jọ́ èkéèsì Yorùbá pé wọ́n fẹ́ bà ti àwọn elédè tó kù jẹ́. Yorùbá dẹ̀ ni. Yorùbá ni ó lórúkọ gbóyè lẹ́mọ̀ bí ìgbọ́ bá ti jẹ́ òní ó dìde lọ́la bí ìjọba bá dìde pé kò ṣe tí ó rárá àlù lọ́wọ́ lé ní tí àlùjọ̀nnú ẹ̀ bá ti jẹ sí lórí pé kíní yìí òun kò fẹ́ náà nìyẹn kò ní ro nǹkan míì kó tó di nǹkan míì kó tó ṣe nǹkan míì. Nínú àwa Yorùbá òun ni olóríire pọ̀ ní wa náà lórí ibú pọ̀ sí. Yorùbá kan wà àwa Yorùbá kan wà tó pé wọn ò kọ̀ kí gbogbo agbègbè yìí parun káwọn rẹ̀ kó lè ṣàṣeyọrí. So àwọn yìí o mo sọ pé mọ́là kọ́ ló àtáàkì wa àwa la àtáàkì ara wa. Ẹ wo gbogbo agbègbè tẹ́ ń gbé ọlọ́kadà àjèjì wọ́n sọ ọmọ Nàìjíríà o gbogbo àtẹ́ ń pè ní mọ́là ní gbogbo tẹ́ ń gbé tó ń gbọ́ kadà tí wọ́n ṣe súnmẹ́kà tó ṣe wọ́n sọ ọmọ Nàìjíríà o. Àwọn ẹbí bandit ni o àwọn ẹbí àwọn bandit ni o wọn kì í sọ ọmọ Nàìjíríà o. So tí ẹ bá wo gbogbo àwọn èèyàn tẹ́ bá pa wọn ẹ jẹ́ ká calculate ẹ nọ́mbà àwọn tó jẹ́ àjòjì ẹ ní àdúgbò tẹ́ ń gbé ó ju nọ́mbà Yorùbá tó ń gbọ́ ọ̀kadà lọ. Tí ẹ bá sọ pé ó yálè ní wàhálà ṣẹlẹ̀ ṣe ẹ lè borí wọn. Ẹ wo àwọn tó sa mèbólà ẹ wo gbogbo tá a ti rí nípa wọn. Ẹ̀rẹ́ yìí tó ẹ pé ó gbọ́mọ léèwé sínú kinní tó fi kinní bò ẹ sáré. Àrí kan lọ́yọ̀ ní ìṣẹ́gẹ̀rin àbíjẹta tó gbé ìyá bàbá àgbàlagbà tó ti gbé sí gbogbo lọ́nà jẹ́ kí kéèyàn mọ́ tí kú. Ó gbogbo àtúnṣe tí wọ́n ṣe alẹ́ yìí tó lọ gbé gbogbo solar pole tí wọ́n ní pé kọ́ ọmọ fífi mọ́lẹ̀ sí àdúgbò tó gbé. Àrẹ yìí tó ẹ pé ó ka gbogbo wáyà tí wọ́n fi ṣe wáyà rìn ilé àwọn kan yọ aluminium roof still a sì tún fún wọn nílé ládùúgbò wa tó pé nọ́mbà àwọn tó wà bẹ̀ ládùúgbò wa ó ju iye kíní lọ. Tí ẹ bá bẹ Yorùbá kan pé kó jọ nítorí Ọlọ́run ẹ fẹ́ mọ fi wájú dẹ́kìn ẹ̀ yìí ẹ fẹ́ mọ fi kó ẹrù sí torí ìtàlẹ̀ tí ń tajà á ní kẹ́ mú 500,000 wa. Tí ọmọ mọ́là tó rìn àbá bá pé òun fẹ́ mọ kó ẹrù sí bíi òun dẹ̀ mọ tajà wájú tẹ̀ ọ̀fẹ́ ní òfun ọ̀fẹ́ ló máa fún. So ohun tí mò ń sọ ni pé ká jọ nítorí Ọlọ́run ká di ọ̀kan lásìkò táwa yìí èmi ni Apollo èmi ni kinní kan kò lè gbé wa mọ́ this time. Bàbá lẹ́yìn ìgbà tí fọ́nrán ẹ̀ jáde ní pé wọ́n ti jí àwọn ọmọ iléèwé yìí kó níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ lẹ́yìn ìgbà náà la rí pé nínú àwọn adarí ilé ẹ̀kọ́ náà a rí pé wọ́n ti pàkọ́nù wọn tó jẹ́ bàbá àgbàlagbà yìí kódà àwọn ẹbí ẹ̀ ti pariwo síta ìyàwó wọn ti ń pariwo gẹ́gẹ́ bí nǹkan tá a kà lẹ́nujọ́ mẹ́ta yìí ni pé nígbà tí wọ́n ti pa wọ́n kò bá dáa kọ́ àwọn nẹ̀tọ́ sí òkú ẹ̀ káwọn lè sí wọn bó ṣe ń sí èèyàn. Bàbá kí ni nǹkan tá a tún fẹ́ ṣe nípa ẹni tí wọ́n ti pa ẹ̀ torí ẹ sọ nínú àwọn ọ̀rọ̀ tí ẹ bá wa sọ ń sẹ́ ni pé nǹkan tí àwọn ajínigbé ìgangan bá fẹ́ kí ìjọba kọ́ fún wọn wọ́n ti pàkan nínú àwọn adarí ilé ẹ̀kọ́ náà. Bàbá ṣé tí wọ́n bá fún wọn ní nǹkan yìí ǹjẹ́ ṣe rí pé òun lọ́nà àbáyọ? Mi ò mọ authenticity fídíò tí mo wò ní àná àbíjẹta lórí Facebook mo rí pé wọ́n sòkú ẹni tí wọ́n ní wọ́n pa nugbó yẹn. So that means pé bóyá àwọn èèyàn ti drop òkú ẹ̀ ibi tí àwọn èèyàn ti lè rí bóyá ti rí bẹ́ẹ̀ tí tèmi sì sọ ni mo sì repeat mo dẹ̀ believe pé ẹni bá sì ronú ní line tèmi tó jẹ́ ọ̀jọ̀gbọ́n á sì ronú bẹ́ẹ̀ kódà kó jẹ́ pé mature person tó lé gungun tó ní fọ̀n ní èékánná bíi tiwa báyìí tó sì ní kinní díẹ̀ lọ́n sì mú sínú igbó àti survive ẹ̀ nínú òjò yìí nínú ẹ̀rùn nínú òòrùn ní gbogbo ẹ̀ kò yí sí kámọ̀ tí ì sọmọ kékeré ó lè mí fi rò pé the best way láti lè gba àwọn kíkiní yìí ó lọ lẹ́sìn ni pé kí wọ́n fún wọn ní tí wọ́n fẹ́ kí wọ́n gba àwọn ọmọ yẹn wọ́n bá wá gba àwọn ọmọ yẹn tán ó dà for example ó lé àtàkì yàn nulẹ̀ ẹ̀yin bẹ́ síta àwọn ọmọ yín méjì wà nulẹ̀ àwọn olè sọ pé ẹ kó wọ́wọ́ yín lẹ̀ àbí àwọn òyìnbọn tọmọ yín lórí kí lẹ máa ṣe ẹ kówó sílẹ̀ ní ìkọ́ tó bá pọ̀ ọmọ yẹn sẹ́lẹ̀ bíbí tí owó lè dá ọmọ yẹn fún yín ni so bó bá jẹ́ pé 20 million tàbí lórí fọ́nrán yẹn ni wọ́n béèrè bó jẹ́ pé 10 million ni wọ́n agree good ẹ jẹ́ kí àwọn tó wà ní ipò ìjọba even gan local government chairman as today kò sí state kan tí yóò máa gba ìlọ́po mẹ́rin ìlọ́po mẹ́ta owó tí wọ́n ń gbà tẹ́lẹ̀ owó wà lọ́wọ́ wọn bá tiẹ̀ lọ́bẹ̀ yẹn lé ní àmọ́ tó fi ṣe pé ara àwọn kan tó ń ṣe dáadáa ń bẹ̀ àti láwọn kan tó pé tọ̀ra ọ̀rọ̀ àwọn náà ni ṣùgbọ́n
bó bá jẹ́ pé bó ṣe rí nìyẹn lóòótọ́ ẹ ti kàn kówó yẹn kí wọ́n àárẹ̀ ìpínlẹ̀ kan fún wọn lówó kàn kó àwọn ọmọlẹ̀ bí n bá mọ̀ púpọ̀ mo sì ti rí ìdí story bíi 3-4 nígbà ìjà Iraq and America bí kiri kan gbà yẹn ó nígbà kan tí wọ́n swap prisoners ó nígbà kan tẹ́ pé àwọn advanced country gan wọ́n á kó truckload of food or that is wọ́n lọ kó fáwọn opponent láti lè gba àwọn èèyàn wọn padà nítorí bá dìímọ̀ lẹ́ máa ṣe because at that time ní agbára lórí wọn mọ́ lásìkò yẹn then situation tàwa yìí wà too delicate a lè gbàdúrà kí ọmọ kọ́mọ kú lójú yẹ bó jẹ́ àgbàlagbà gan náà jí gbé a ní gbàdúrà kan kú náà ṣé tó bá jẹ́ pé ọmọ commissioner kan àbọ̀ ọmọ local government ṣe àmọ́ oríire àbí kí ló pẹ́ wà bẹ́ẹ̀ àbí ọmọ ẹbí gómìnà Ọ̀yọ́ state wà bẹ́ẹ̀ ṣé wọ́n ti ní sanwó láti join bẹ́ẹ̀ àwọn tí wọ́n kọ́ ọmọ wọn yìí abúlé ni mi ò rò pé léèyàn tó lè rẹ́sì 100,000 káàṣì nínú wọn at a time so bàbá tiẹ̀ nìkan máa dáwọ́ jọ nílùú wọn kí wọ́n tó lè rẹ́sì 10 million àbí 20 million àwọn ọmọ ẹ ti lè kú tán sínú igbó tó bá pẹ́ lóòótọ́ ní ìjọba mú ààbò àti ẹ̀mí àwọn èèyàn tó ṣe kókó wọ́n kó jujọ́ kejì lọ kí wọ́n ti get touch with this bandit kí lè fẹ́ gbà mo tún rí story kan dá nice true of us wọ́n ní on demand for ransom that was ọjọ́ kẹta tí wọ́n kó wọn pé àwọn méjì tí wọ́n present ara wọn wọ́n fẹ́ gba ransom ẹ̀ pé wọ́n arrest wọn if that is true it's not a good decision wọn ò bá gbé ransom fún àwọn méjì yẹn tó wá pé gbé ransom lọ lóòótọ́ kí wọ́n jẹ́ kí wọ́n kó àwọn ọmọ yẹn sílẹ̀ kẹ́ wọ́n máa track ó possible kẹ́ fi tracker sínú owó yẹn àbí inú báàgì tẹ́ fi kó fún wọn kẹ́ fi track wọn mi ò rò pé àwọn tí ìgbọ́n débi kí wọ́n mọ̀ pé tracker wà nínú báàgì ní fi síbi omi tó ti rí náà ẹ lè ràn mọ́ kí lórúkọ ẹ̀ technology ti wà jù bẹ́ẹ̀ lọ tracker tí ò ní ju tí bí bọ́ọ̀tì báyìí lọ ká wà lára báàgì yẹn then they can be able to track them anywhere tó bá lọ but the situation is so delicate sí débi pé tá a bá ní pé ká kọ́ọ̀bù forest ká gba ọmọ ẹ̀ padà ní ọlọ́run jẹ́ àrídájì wọn gbà padà láàyè. bàbá ẹ ṣeun gan nígbà tí Chibok girls a gbọ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n kó àwọn Chibok girls a gbọ́ tí ìyàwó Jonathan tí wọ́n bugbe ta nígbà yẹn ni pé ìgbà yẹn ló fi sọ pé there is God o gẹ́gẹ́ bí wọ́n ṣe pariwo nígbà yẹn bàbá gbogbo ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ a gbọ́ kí first lady Nàìjíríà tí gbogbo èèyàn mọ̀ sí Olúrẹ̀mí Tinubu kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀ a gbọ́ pé kí first lady Ọ̀yọ́ state kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀ bàbá ǹjẹ́ ṣẹ̀ṣẹ̀ rí àwọn wọ̀nyí bí abiyamọ tòótọ́. wọ́n ju abiyamọ lọ èmi ò rí important pé wọ́n sọ̀rọ̀ wọ́n lè sọ̀rọ̀ kí kó má jáde síta pé kọ́báyé ni wọ́n sọ tí ìbá jẹ́ the funny English ìyàwó Goodluck Jonathan gbà yẹn nobody will know she say anything ẹnìkan náà gbé lánàá kí lórúkọ rẹ̀ àbúrò Fáyọ̀sé tó ní láti ìgbà tó ti ṣẹlẹ̀ presidency ò ṣe kankan the second day that second àárọ̀ ọjọ́ kejì òun ni IG wá sí ìlú yẹn ló wá sí Ògbómọ̀ṣọ́ náà ó wá sí ìlú yẹn gangan òun ló kó gbogbo àwọn kí lórúkọ forces tí wọ́n bẹ̀rẹ̀ sí wọnú gbó so dìgbà tí Tinubu wá sí Ògbómọ̀ṣọ́ kẹ́ tó mọ̀ pé ó ní feelings fún nǹkan tó ṣẹlẹ̀ ní immediately ló give press release because ṣe ṣẹlẹ̀ náà Nigeria so bad débi pé bí first lady sọ̀rọ̀ náà wọ́n yìí sí nǹkan mí ni I knew Olúrẹ̀mí Tinubu would have said something because abiyamọ gidi ni torí àwọn ìgbésẹ̀ tó ń gbé gan lẹ́nu ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ lánàá ìgbà tí ọkọ ẹ ti wà lórí oyè yìí a mọ̀ pé abiyamọ bíi tiẹ̀ ò kọ́ mọ̀ I don't want to damp to that. That is politics. It's getting too political. Bóyá tí ìyàwó gómìnà Ọ̀yọ́ state ó kó gbogbo ìyàwó gbogbo local government chairman jọ kí wọ́n máa sọ ẹkún ọmọ yìí kò padà dé. Bí ó létí tán lè ṣe bí abiyamọ ni pé tí ẹ bá béèrè ni pé kí ṣé ìyàwó gómìnà Ọ̀yọ́ state ṣé kò lè rèésì owó ransom. Ṣé Olúrẹ̀mí Tinubu is not even their own line. You understand? Wọ́n máa ń sọ kíní kan fáwọn èèyàn n tó fẹ́ ká fi ṣe priority Nàìjíríà kì í ṣe priority when you get people abroad in advanced country they don't talk to their president they don't have anything to do with their president their major problem ni council wọn àti local government chairman wọn torí àwọn yẹn ló ń sojú àwọn yẹn náà mọ̀ representation sí wọn representative wọn òun ni problem tiwọn bẹ̀tí bí Nàìjíríà bí òun ni ọ̀nà òdá pọ́tò wà lójú ọ̀nà tí wọ́n mọ̀ sí pé fún Tinubu president ayé òní dá pọ́tò wà lójú ọ̀nà wa so ní kó wá lábùjá wá fi pọ́tò yìí
transformer bàjẹ́ is the job of the senator, the local government chairman, house of rep member, house of assembly member láti fún yín ní transformer, láti ṣe ọ̀nà àdúgbò yín, láti ṣe wáyà àti gbogbo ẹ̀ fún yín, because wọ́n gbowó yẹn l'Abuja constituency allowance. What have they done with it? Instead of to stand up one day, bombard them, face them, deal with them, ask for your right. Ọ̀rẹ́ mi wà ní Dublin. Ó ní òórùn jáde ní ilé kejì, òórùn toilet, sọ́kàwé ń jáde ní ilé kejì. Ó dẹ̀ pé mayor wọn, ṣe bí òun ní local government chairman. Ó pé mayor wọn pé there is smell in our area and it's delicate, it can cause federal disease. Ó dẹ̀ ní kan fún òun ní 15 minutes. Ó ló dẹ̀ débẹ̀ under 15 minutes. Wọ́n dẹ̀ trace pé ilé kejì ní sọ́kàwé wọn fọ́. Ó dẹ̀ pé àwọn public work immediately. Ó ní it's late today, they will do it tomorrow. Within 24 hours, wọ́n tó kìíní yẹn ṣe. Ṣé ẹ mọ local government, ẹ mọ council àdúgbò yín? Wọ́n ti ń dìbò báyìí gbogbo wọn lẹ́mọ̀. Ìjọ tó bá ti wọlé ẹ̀rí wọn mọ́. So what I expect from you ni pé gẹ́gẹ́ bí abiyamọ, kí tí ìyàwó gómìnà Ọ̀yọ́ state yóò béèrè pé kó lọ fíṣítì àwọn kí lórúkọ ẹ̀, kó lọ fíṣítì local government yẹn, ó wá kó gbọ́ àwọn ìyá ọmọ yẹn jọ pé kí ni wọ́n bá yín sọ, sówó ni wọ́n béèrè ẹgbà. Ẹ jẹ́ kí àwọn èèyàn kan gbowó yẹn lọ fún wọn. Torí ẹni tó kidnap yẹn láti gbowó ni. Mo sọ ọ̀rọ̀ kan tẹ́lẹ̀, mo ní àwa ara wa la jíra wa gbé. Tí mo sọ sample ti kíní. Mo ka story kan, kì í ṣe story, mo rí interview kan, tí wọ́n interview boy kan. Kidnap 18 passenger bus. Wọ́n dẹ̀ kó wọn wọnú igbó. Bọ̀bọ́ ẹni àwọn ti cross river pé ìgbà tó rí pé lẹ̀ ń sú, lòun yà bàdá sí ẹgbẹ́ igi kan. Wọ́n lọ. Ṣé pé wọn ò lè ká bóyá wọ́n sì pé bí wọn ò pé. Ó ní wọ́n á do fan fún sẹ́ẹ̀tì bíi 3, sẹ́ẹ̀tì tó kó àwọn mọ́tò. Ó yàtọ̀ sẹ́ẹ̀tì tó fi ọ̀kadà tó kó àwọn rìn díẹ̀. Ó yàtọ̀ sẹ́ẹ̀tì míì tó sì wá mú àwọn rìn lọ. Sẹ́ẹ̀tì kẹta ló ti ráàyè dọ́jì. Ó wá sá. Nígbà tí ilẹ̀ mọ́, ó bọ́ sí ìgboro ìlú kan ní Kogi State ní Kaba. Ó ní ìlú yẹn wà. Ó dẹ̀ dé ìlú. Ìwọ tó sálọ́dà ajínigbé tó dé ìlú gidi. Tí ì ṣe pé ọ̀tọ̀ tí ìsàbúlé Fúlàní. Tó dé ìlú sọ́kàn ò lè balẹ̀. Ó mú sọ pé àwọn ara wa là ń jíra wa gbé. Until the day we scrutinize ourselves to the level. Ó wá náà béèrè ilé olórí ìlú, kódà kò wẹ̀wù, kò sí bàtà. Ló bá sáré dọ́dọ̀ olórí ìlú, látàdé di ẹ̀dákùnsà. Lóyìnbó, ọmọ Bẹ́ẹ̀ ló lò, òun wọ bọ́ọ̀sì òun lọ, wọ́n jí àwọn gbé ní Àyùngbá side kiri kan. Bẹ̀ tó ń escape. Ó kú oríire, wọ́n ní kó jókòó. Mi ò mọ̀ bóyá ẹ ti gbọ́ interview yẹn. Wọ́n ní kó jókòó. Ní ìpò sọ pé ọmọ Bẹ́ẹ̀ ni, àwọn èèyàn fi èdè Kogi wọn yàgbà ń sọ pé olórí ìlú pé olórí ajínigbé pé operation wo lẹ ṣe láàárọ̀ àná wọ́n náà wọ́n operate 3-seater bus olórí ibú níyàn ẹnìkan escape nu wọn ó lọ wà lábúlé báyìí sẹ́mi pàwọ́ máa ya ó ń sọ fún pé sẹ́mi pàwọ́ wá ya tó bá ti lè tẹ́lẹ̀ bá ti escape délẹ̀ ìyẹn dẹ̀ gbọ́ nítorí pé ilẹ̀ ó ti gbélẹ̀ wọn ó ti gbọ́ tí wọ́n sọ bí dẹ̀ ṣe gbọ́ tó ń sọ yẹn Ọlọ́run fún ní brain kò tètè react ó yẹ kó tó bí 5 minutes plus lóní ẹjọ́ òun fẹ́ yàgbẹ́ wọ́n ní kó mọ yàgbẹ́ bó ní ó sì máa yàgbẹ́ lójú gbogbo èèyàn ẹjọ́ kó ń bọ́ sí inú gbóbi kò yàgbẹ́ ẹ dákun bó ń bá ti yàgbẹ́ tẹ ẹ dákun ẹ mú un dé títì ó ti mọ̀ pọ́kàn wọn ó balẹ̀ ló bá gbàbẹ̀ ló bá fèrè sí ó ní òun rin more than 3-4 hours kó tó tún kan ìlú mi gbà tó ń délu yẹn àgọ́ ọlọ́pàá ló ń béèrè òsàn tó ṣe fún anybody ó lọ police station ló wá lọ sọ tó ṣẹlẹ̀. Now if the community head is having a interaction with kidnappers, then you are causing the president, causing nasty people around. We are in trouble. We are in trouble. Yes. Ẹ wádìí ìlú yẹn, tá bá wádìí ẹ dáadáa, ẹ rí pé olórí ìlú kan wà involved pẹ̀lú kidnapping yẹn. Yẹn ní ìlú tó Ọ̀yọ́ àbí? Bẹ́ẹ̀ni, ẹ rí pé olórí ìlú kan máa wà involved. Nítorí pé kò easy. Gbogbo màálù tẹ́tà Fúlàní dà káàkiri yẹn, they don't want 10% of the màálù. Àwọn olórí ìlú wa àti olóṣèlú ló ní àwọn màálù yẹn. Tóbi kan ni wọ́n sọ pé ṣé màálù òun rí AK-47 ni. Òun ò rí AK-47 rí. Àwọn olórí tó ra màálù pé kí ẹranko burú má bàa pa màálù kan dìtìbẹ̀ náà gbé bọ̀ fún wọn. Nígbà wọn wèrè yìí bá dẹ̀ gba màálù wọn tán, wọn ò ní gbà padà lọ́wọ́ wọn. The Fulani we are living with before, they are not notorious, they are not bad, they are not problem. Tàbá ní pàtí lùlù wọn wọnú ìlú àwọn ń lọ gàá lọ bá wọn tí wọn ò rà bí àtúwẹ̀ tàtẹ́ wà tàbá lọlé ọdún. Àwọn ara wa
la introduce tí ò dáa tí kìíní ìfìdí wàhálà. So now èmi believe pé ìgbàgbọ́ mi pé láti jẹta kí ti ẹ̀ gbọ́ release kan láti ọ̀dọ̀ law enforcement jẹ́ pé ó ti tẹ̀lé ọmọ yìí o lọ́sọ̀dọ̀ lórí ìlú tó pe bandit àgbọ̀ kankan láti gbà yẹn o Toyota ẹ̀sọ̀ yìí náà tó bá free àwọn ọmọ yẹn lẹ́ni ọlọ́jẹ́ kó orí wọn free tí ẹni yẹn bá ti lè líǹkì ẹnìkan tó wà nípò níjọba that is the end of the whole thing. I am a crime reporter. Mo máa visit many stations. Gbogbo almost up DPO everybody knows me. Kì í ṣe pé kí wọ́n ti mọ̀ pé eléyìí kíní ni. Mo lọ sí police station kan kì í sọ̀rọ̀ ọdún yìí o. Ọ̀rọ̀ tí mo sọ fún yín ti tó bí tí ó bá tó bí 10 years ago now be more than that. Mo lọ ṣe fàájì mo gé ọkọ̀ wá gbé mi sí ibi àpàtó wa ṣe pé police ọdún máa ní àwọn ìyá tó ń tọ́ tí a ṣe fàájì bẹ́ẹ̀. Wọ́n ra pẹ̀sùn wọn lórí sísì fún mi. Lọ́ bá mú àwọn ọmọ kan dé. Wọ́n ká ìbọn mọ́ lọ́wọ́ with 12 round of ammunition, live ammunition 12 round. Pistol tí wọ́n rí lọ́wọ́ ẹ̀ ó load wọ́n wá rí extra 12 ammunition lọ́wọ́ ẹ̀ wọ́n wá mú wọn tí wọ́n ń gbà lẹ́yìn tó ń lù. Ṣé ẹ believe pé bọ̀bọ́ yìí rẹ́rìn? Ká ní ayé ìsìn tí social media wà at least mo mọ̀ pé yóò kọ́ yọyọ. Ǹjẹ́ ẹ believe pé ọmọ yìí rẹ́rìn bọ́ yìí rẹ́rìn bí wọ́n ṣe ń tì gírẹ̀gírẹ̀gírẹ̀ ó kàn béèrè pé what of inspector kìnìkan? Wọ́n bọ́ sí inspector kìnìkan ló ń béèrè. And inspector tó ń béèrè yẹn ó dà pé ló wà ní charge crime ní inspector crime station yẹn. Wọ́n dẹ̀ rí pé mi jókòó àwọn boys bí mi mẹ́ta tẹ̀lé mi torí mi ò ń dáná máa ra wa ní convoy ni. Wọ́n ní pé pressmen làwọn tó jókòó wọ́n dẹ̀ mọ̀ pé dangerous man ni reporter lélẹ́yìí tí tó jókòó yìí. Bóyá yẹn ni wọ́n fi tẹ̀ ìdíṣẹ́ o. Bóyá torí inspector tó béèrè because tí òun àti inspector bá ní kankan lájọṣepọ̀ kò ní sọ pé inspector tó dẹ̀ béèrè pẹ̀lú ẹ̀rín ìbílíìfù ẹni pé tó bá ti pè inspector jáde ọ̀rọ̀ parí under 15 minutes 10 minutes mo kàn gbọ́ káò ìró ìbọn wọ́n yìnbọn fún. mo kàn gbọ́ káò mi ò mọ̀ tí mo ti ọkàn wọ bí ẹran látẹ̀yìnkù lédè ni lọ́ba ju òkú ẹlẹ́gbàmù. ẹ fojú rí. ó ju òkú ẹ wọ́n dẹ̀ gbé ìbọn yẹn lé lórí wọ́n kọ ammunition lé lórí wọ́n ní pé kí n pe press conference wọ́n àwọn mú olè ó fẹ́ escape àwọn pamọ́ níláyé tí n bá fẹ́ rin ìrìnkúrè láti jẹ́ èèyàn máa ti di multimillionaire ṣùgbọ́n ọjọ́ ọ̀la àwọn ọmọ mi àti tèmi wà importance mi mo ní ẹ pé press mi fàájì tèmi wá ṣe mi ò rí yín mi ò mọ tó ṣẹlẹ̀ kálẹ̀ social media ni kíní yìí ó máa rọ̀rọ̀ sọ́ngbà yẹn but I don't have evidence mi ò ní tí mo fi lè fi fídíò wọn ayé bàtà lo sàgẹ́ìmù tá a lo Nokia ni ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ díẹ̀ ọkùnrin tí ó yin ìbọn yẹn gbà yẹn admin ní station yẹn ó sì wà láyédè ni kò rí iná dáadáa mọ́ kò rí gratification ẹgbà ó lè kò nílé tó ń gbé mọ́ scott káàkiri ni and he retire as kí lórúkọ oníràwọ̀ mẹ́ta 3 star ó fi retire nítorí mo bìlí pé kìí ṣẹni àkọ́ tó kọ́pa nìyẹn nítorí pé ó fẹ́ bu àṣírí ọlọ́pàá tí wọ́n ń porúkọ yẹn ni bẹ́ẹ̀ tó bá pọ́lọ́pàá gidi lòun náà ó yẹ ká mọ̀ pé inspector tó ń pariwo yẹn ó mọ̀ nípa operation àwọn yẹn ni ó yẹ kí wọ́n safeguard bọ̀bọ̀ yẹn kí wọ́n dẹ̀ mú inspector yẹn kí wọ́n lè dá criminal tó kù mú ni bẹ́ẹ̀ nítorí pé ó dárúkọ inspector yẹn and maybe the inspector is one of their favourite ó yẹ àwọn inspector tó ń lo mọ́tò billions torí mo mọ ẹnìkan tó jẹ́ sergeant tó yẹ kó ń ta mọ́tò àṣẹ sergeant nígbà yẹn sergeant ni àwọn èèyàn mọ̀ ó ta mọ́tò òun gan lo jíìpù fọ́rọ̀ nàgbà yẹn nígbà tí owó sì ó dẹ̀ ń ta mọ́tò ó kó tẹ́ ó kọ́ sílùú ẹ̀ ó kọ́ sẹ́kù sergeant bẹ́ẹ̀ ni iṣẹ́ kí ló ṣe èlò sálárì ẹ̀ so ó túbọ̀ lọ pàwọ̀ là ń kidnap ara wa nìyẹn now ẹ̀ ń blame ẹni tó wà lókè tí wọ́n bá ń rán special task force wá sí ó wá ṣiṣẹ́ kan lórí àwọn criminal kan bíi àwọn tó wá bá ń bí ìtọ́mọ criminal yẹn ni wọ́n wọ́n ọ̀nà ẹ̀ pé bá ṣe operate ń bí rè ẹjọ́ ǹjẹ́ ìbílí pé abẹ́ ẹ̀rọ lọ́kàn tí Jésù bá wá jẹ́ head of state Nàìjíríà ẹ kó jẹ president Nàìjíríà kí Ànábì Muhammad Yorùbá kó jẹ vice president àbí kí Ànábì ó jẹ president kí Jésù ó jẹ vice president tí àrùkọ́ lè Nàìjíríà control ni because corruption is in our system àdẹ̀fẹ́ ro ẹ̀mí tó fẹ́ lọ àfẹ́ ro tó fẹ́ bàjẹ́ lórí ká lè ṣàṣeyọrí. So béèrè tẹ béèrè
èmi believe pé tó yẹ kí local government chairman wives àti ìyàwó gómìnà Ọ̀yọ́ kó ṣe bí abiyamọ ni kó dìde lọ sí local government yẹn kódà kó mi máa bọ́ lójú ẹ̀ kọ́ ni pé ìyàwó kíní wọ́n ti porúkọ gómìnà òun ló sọ ẹkún yìí ọ̀rọ̀ yìí ká lára kó lóun ó wọnú gbó pẹ̀lú wọn ó bá wọn wá kọ́ ni kí ló dé ó dà kí náà béèrè 20 million owó tán fi fún ẹni tí wọ́n rán níṣẹ́ dé tòrútòrú èló 20 million fún wọn tó bá jẹ́ lóòótọ́ 20 million la gbọ́ tí àwọn èèyàn ń bẹ̀bẹ̀ tán negotiate let them give them the 20 million and release the children then ẹ fèsì wọn nú àwọn tẹ́ ẹ̀rọ lọ́nugbó tí ló ká fi jìnnà tó bá síbẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ ọlọ́pàá bẹ́ẹ̀ ẹ̀rọ sójà lọ ó possible ká bandit tún gbówó fún wọn kan padà kan ní wọ́n surrender àbí kan ní wọ́n sá lọ ṣé bá rí sójà tán mú nínú gbó tó pé gbogbo ammunition Nàìjíríà mi ló ń kó lọ fún wọn ló ń kó lọ fún bandit ṣé kò mọ̀ pé wọ́n fi pa àwọn ni Ọlọ́run wà lọ́wọ́. ẹ ṣeun gan bàbá nínú àwọn tó jẹ́ bí àwọn òjíṣẹ́ Ọlọ́run tó làmìlẹ́ka bóyá nílẹ̀ mùsùlùmí àbí kẹ̀tì kìrìsìtẹ́nì àbí tàwọn oníṣẹ̀ṣe àwọn tó làmìlẹ́ka nù wọn tó yẹ pé wọ́n máa ń sọ̀rọ̀ tí nǹkan ò bá lọ bó ṣe yẹ kó rí bàbá látìgbà tí ètò ààbò yìí ò ti dánmọ́rán bó ṣe yẹ kó rí bàbá àárín pé kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀ àgàgà èyí tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ yìí gangan àárín wọn kí wọ́n jáde kó sọ̀rọ̀ torí àwọn tí nígbà náà tó yẹ pé epo wọn ní gbogbogbà láyé Jonathan náà tó di pé bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ jáde kó protest a rí pé bí àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí bí wọ́n ṣe jáde tí wọ́n pariwo ní ìgbà yẹn tí wọ́n sọ̀rọ̀ ní pé oníkálukú jáde kó ṣe kí ni kó fi ọkàn wọn gbogbo bí wọ́n ṣe ń feel kí wọ́n jáde kí wọ́n protest bàbá ṣé torí pé Yorùbá ló wà ń bẹ́ẹ̀ nísìn àárí kọ̀ọ̀kan ní wọn kó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ń bugbe ta ní pé kí ló dé tó bá yẹ pé bóyá elédè míì ló wà ń bẹ́ẹ̀ àti mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe kò ń ṣe pé a ti ń try láti wà tribalism pẹ̀lú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí. ayé Jonathan kì í ṣe pé epo wọn Jonathan ló fẹ́ yọ subsidy ńgbà yẹn òun wọ́n fi protest that time mo sì believe pé èmi náà sì wà ní practice ìgbà kiri pé mo jẹ́ ọmọdé subsidy ni Jonathan ló fẹ́ yọ kì í ṣe pé yíyọ subsidy yẹn ló bad according to àwọn tó ń demonstrate but àwọn yẹn lè rí di minimis kan tí fẹ́ sọ yìí o sẹ́rí kì í ṣe pé kí Jonathan yọ subsidy òun ló bad ó dàbí baálé ilé tó ń gbọ́ 100,000 salary tó wá lóun fẹ́ gba lóun 200,000 ó fẹ́ gba lóun 200,000 kó lè fi improve welfare ilé òun tí àwọn ọmọ àtìyàwó wa yarí pé kó má gbà lóun àwọn kan máa manage 100 yẹn lọ torí wọ́n mọ̀ pé ó ń ta tẹ́tẹ́ wọ́n mọ̀ pé ó ń fa drọ́ọ̀gì wọ́n mọ̀ pé oníṣìná ni wọ́n believe pé gbogbo owó yẹn náà owó yẹn ò ní wúlò fáwọn ibẹ̀ ẹ̀kọ́ nínú lọ sẹ́ni lórí protest or no protest láyé ìgbà tẹ́ ẹ̀ sọ yẹn ó níbi tí ọ̀làjú dé ó níbi civilization dé a ò mọ tí ìjọba ń ṣe nígbà yẹn àwọn social media kò tí ì ṣe bí eléyìí tó jẹ́ pé tí ìjọba bá ra ike ní ìsìn ìmídélè la yóò mọ̀ kó ṣe báyìí tí ìjọba bá ṣe léèsì ìmídélè lẹ́ máa mọ̀ kó ṣe báyìí kò sẹ́ni gbogbo àṣírí tá à ń gbọ́n sí anybody ò mọ̀ ń gbà yẹn so most of the people were out of ignorance but mo fẹ́ sọ nǹkan fún yín ó ní kankan tẹ́lẹ̀ yọ kúrò ní politics Nàìjíríà but àwa tá àwa tribalistic jù ní gbogbo èdè ó ní Yorùbá mo fẹ́ sọ ìdí fún ẹ Yorùbá ló fani mọ́ra jù àwa la fa èdè míì mọ́ra jù àwa la wà tribalistic jù nínú gbogbo èèyàn tó jẹ gómìnà ní gbogbo ayé ṣebí Tinubu tẹ́ ń pariwo tán sọ yìí òun nìkan ló yan elédè míì sí kábínẹ̀tì ẹ̀ òun ló bẹ̀rẹ̀ ẹ̀ náà Ibo ni Akata General Lagos State nígbà tó jẹ́ gómìnà mi ò rántí orúkọ bàbá yẹn mọ́ àlí Ibo bíi 3 ló wà ní kábínẹ̀tì ẹ̀ Haúsá bíi 2 ẹ̀dọ̀ ká ìtẹ́lẹ̀ Haúsá ni gbogbo nǹkan tó ń ṣe amisọ òun ò fẹ́ mọ ibi tó ti wá ìwọ competence pé o mọ kíní yìí bẹ́sẹ̀ ráwọn elédè tó kù irú sí for example tẹ́ bá lọ lẹ̀ Ibo ní ilẹ̀ Yorùbá táwa yìí ṣe àmì pàwọn tó ti support Obi tó support Àtíkù wọ́n pọ̀ rẹ̀ adema bí your friend àjọkọ́ àmọ̀ ṣe fàájì a sọ pé Obi ní ó wọlé àní mo wọlé problem ti ẹni yẹn ẹ ní gbá ẹ̀sẹ̀ ká máa lu o ẹ nítorí ẹ lọ fọ́ wíṣkì mọ́tò ẹ nítorí ẹ lọ jó nílé ẹ pé kò gbọdọ̀ bá yín ṣeré mọ́ bẹ́ẹ̀ tí ọmọ Ìgbò kan bá dìde lé níyì tó sọ pé aṣíwájú
nílùú ẹ̀ wọ́n lè máa jó wọ̀lú yẹn mọ́ àwọn ọ̀dọ́ ọbẹ̀ ò ní jẹ́ kó bá wọn jókòó kó jẹ mọ́ kó sẹ́nìtì torí wọ́n bìlí ipò ti di ọ̀tá àwọn but in Yoruba land we practice religion like if we are doing kíná pé social something torí ìlú tó ti bí mi dádì mi was the head of the community nígbà yẹn lábúlé wa níbi táwa tí wọ́n bá iwájú lé dádì mi gbogbo ẹ̀ máa ń péjọ sí Christian ni dádì mi ni local pastor abúlé wa torí òun ló lè kọ̀wé tátà táǹgbà yẹn bẹ́ẹ̀ tí fẹ́ sọ fẹ́ pé tí àwọn muslim bá sọ ọdún léyà irú ìtàn máa ṣe é sìn ilé wa ni gbogbo ìyá arámọ́ ìyá fàdílà ìyá kiri tó máa gbóúnjẹ ilé wọn wá wọ́n máa gbóúnjẹ wá sínú bàṣíà nínú bẹ́sì wọ́n máa gbé wá wọ́n máa gbé kiri wá bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ máa gbé ẹmu ọ̀rá bíà ilé wa ni gbogbo òjòkó tí wọ́n ti máa jẹ oúnjẹ yẹn bí wọ́n bá ṣe ọdún ìṣẹ̀ṣe tọ́nà ń bọ̀gùn tí wọ́n bá gbé ẹran àti kíní wá sọ́dọ̀ dádì mi yóò bá wọn jà yóò ní ẹ lọ lè pe alágbà wọ́n ṣe á ṣe eégún yìí ò gbé oúnjẹ dé yìí we don't practice it to do or die nílẹ̀ Yorùbá politics tí ìbá jẹ́gbà tí àtàwọn orin ìwà bá dé tí wọ́n kó sí wa nínú Yorùbá ò kí n play politics ní do or die they don't care nínú ilé kẹsẹ̀ pé Yorùbá lọ́gbọ́n politics kan wọ́n agree pẹ̀lú wọn ara wọn a ní ìwọ lọ lè ṣe APC ìwọ ṣe PDP ìwọ ṣe APN tí ìkọ̀kan bá ti lọ mítì á padà dé wọ́n tún pe mítì agboolé yóò sọ tí wọ́n ṣe ń bẹ̀ àti torí gbàbọ̀ because they don't want to lose out. bẹ́ẹ̀ rí pé àwọn elédè tó yẹ pé ibi tá à ń koríbọ̀ àwọn nìkan ni wọ́n sọ́fà jù tí wọ́n lè rẹ́ni ti achieve torí ìgbà kan ni wọ́n rẹ́ ọ̀hún ńlá sí nígbà tí gbà yẹn bá wá da ojú délẹ̀ kò sí alternative mọ́ so ṣe rí protest ẹ̀ náà ṣe ń gbà yẹn kì í ṣe pé epo wọn I'm not a small boy then kọ́mọ bọ ọjọ́ orí mi sí ìtàwọn èèyàn ń jà fún gbà yẹn ni pé Jonathan ò ní control kò ní command lórí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ àwọn kàbà tí ìjọba eléyìí ó sojú wọn sílẹ̀ tí wọ́n ń fèsì ẹ̀ ń sìn àwọn yẹn ló ń control Jonathan wọ́n dẹ̀ bí pé tó bá yọ subsidy owó yóò sì lọ náà ni kò sí tọ́pẹ́ fi sí ẹ wo sẹ́mọ̀ kí ẹni tí gbà yẹn ni kíní kan wọ̀ ṣé Iraq kíní kan Amẹ́ríkà wọ̀ nígbà yẹn náà ni àbí Iraq kíní kan wọ̀ tí windfall dé epo tá bọ́jẹ̀tì ní $16 per dollar tí Jonathan ta ní $120, $140 per dollar tí wọ́n fi búlọ̀ fà ń kó owó káàkiri tí Sanusi ń pariwo ń gbà yẹn ẹran tí this emir of Kano òní CBN kìíní gbà yẹn Okoje wà láńpẹ́ ó gbà pé owó yìí ti tán ìnákúnà ni wọ́n ná ẹni bá gbàjọba lẹ́yìn eléyìí wọ wàhálà ikú understand ó táwọn èèyàn rí gbà yẹn ni pé man yìí is not in control ó tó bá subsidy kò sí kan tó lè fi ṣe and that kì í ṣe pé bóyá epo wọn gbà yẹn that was why the demonstration was then kì í ṣe pé Yorùbá ló ń demonstrate ń gbà yẹn nìkan o sẹ́mi pé tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀sàs ẹ̀pẹ́ ẹ̀sàs kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan kọ́ ni wọ́n ti ṣe tí wọ́n bá fẹ́ send demonstration they will concentrate it in Lagos kò tó ń bìlí pé ẹ̀ta bá ti stabilize in Lagos gbogbo country ti parí so kì í ṣe pé bóyá tribe kan ò ní gbà yẹn then àwọn olórí ẹlẹ́sìn tẹ́ ni wọn ò sọ̀rọ̀ mọ́ sí I don't know what to say gbogbo wọn ti rò débi pé eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀nà àbáyọ ni bá a ṣe fẹ́ yọra wa ní òṣòro nígbà yẹn kò sí bandit tó ń gbé yẹn o kò sí pé kidnapping wà lójú ọ̀nà mọ́ọ̀tì o èmi sọ pé kidnapping ṣe bẹ̀rẹ̀ sí o ó ti bẹ̀rẹ̀ ti pẹ́ o wọ́n play rẹ́kọ̀dù ìlú lé o kò sówó lóde 1966 ló ṣe rẹ́kọ̀dù yẹn o tí èèyàn bá ṣe rẹ́kọ̀dù 1966 ìlú lé kò sówó lóde tàná bí 1966 ní gbogbo yín mo rò pé mi tí wọ́n jókòó nìkan ni wọ́n ti bí mi 1966 mẹ́rin gbogbo ẹ̀yìn tẹ́lẹ̀ tàbí kò sẹ́ni tó mọ 1966 wọ́n máa pariwo ìlú èkó tó lóde dáàmú pé ká tó bí ẹni ìlú Nàìjíríà tí ń lé ní òtún olóde. bàbá ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí bàbá ìmọ̀ràn lẹ́wà ní fún olóyè Sunday Igboho nípa ti ẹgbẹ́ tí wọ́n ṣẹ̀ dá sílẹ̀ ìmọ̀ràn lẹ ní fún wọn gbogbo. olóyè Sunday Igboho Igboho ọ̀sà owó baba dami bí wọ́n ṣe ń pè ọ́ òkú ìfitọ́mọ ènìyàn sí you tried ọlọ́run á bẹ̀rẹ̀ sí máa fún ẹ sí á máa fún ẹ sí lọ ṣùgbọ́n mo bẹ̀ ẹ́ lórúkọ ọlọ́run má ṣe mistake tó ṣe nígbà àkọ́kọ́ o má ṣe mistake àkọ́kọ́ o tó fi lẹ́sáìlì ìmọ̀ bébélé bó ṣe pinnu
torí mistake tó ṣe gbà yẹn pariwo gbà yẹn social media tí pọ̀ tó bá kọ́ àlásẹ̀sì pé kó gbọ́ táwọn wí pé irúwó ògiri wà nílé ẹ you are putting yourself in trouble because gbogbo àtọ́ wá kọ́ ló fẹ́ rí ẹ gbogbo àtọ́ wá kọ́ ló fẹ́ àṣeyọrí ẹ many comes because they want to see your secret this time around irú ẹkùn kò ní túká ọlọ́run á fún wọn ṣe mo gbọ́ pọ́n ní pé 500,000 capacity ní target yẹn ó ní kan tí president sọ fún òun yẹn pé ó kéré jù gbọ́dọ̀ rí 500,000 bó bá lè rèsì 500,000 nílẹ̀ yorùbá dá mi pé bádìí tí ó wọ̀ bí náà tẹ̀ráì nìyẹn torí mo rí outfit wọn mo rí nǹkan gbé lọ́wọ́ mo mọ̀ pé wọ́n tẹ̀ráì mo rí nínú fídíò tí wọ́n post anybody mo sì sọ anybody tó fẹ́ jọ ìrù ẹkùn outfit yẹn búra fún nílàlẹ́ ti gbà ló déédéé nílàlẹ́ tàwọn bàbá ńlá bàbá wa bó bá ṣeé ṣe kọ́ ọmọ páàkì mọ́tò tó mi bẹnu radiétọ̀ rẹ̀ kí wọ́n máa yọ ọ̀pá ẹ̀yìn ọ̀ẹ̀lì kọ́ máa fi búra gbébọn lẹ̀ kí wọ́n dá kọjá gbogbo tí wọ́n bá lè fi búra pátápátá ni kó máa fi búra fún wọn kí wọ́n fi ní dalẹ̀. 1 2 stop your boys from posting video of your activities. wọ́n yẹ káwọn èèyàn máa post video irú ẹkùn torí irú ìtìjẹta tí mo rí mo wà impressed pé at least ká lè mọ̀ pé wọ́n ti wà but irú ẹkùn ó ṣe wà sáà o a ti wà nígbó báyìí please you should stop it. tí wọ́n bá ṣe àṣeyọrí any right any PRO look for an intelligent somebody who be your spokesperson stop ọlọ́pàá kan ò lè kódà DPO lè pe press conference lórí achievement yẹn area commander tó lè ṣe gan with the authority from the commissioner ni then jọjọ bá dẹ̀ máa ṣe spokesperson state ó máa wà ń bẹ̀ o àná ó dẹ̀ di pàjáwìrì kó di dandan kó ṣe press ni wọn ò nígbà o so ẹ jẹ́ kí òfin yẹn náà mú ìrù ẹkùn tí any individual kò ní ó lè fídíò àrẹgbà tó wà nígbó kábíire ó lè rí ó lè keep it for record purpose bẹ́ẹ̀ kó wọ́n mọ̀ post ẹ̀ social media pé ibi làwọn wà alágbára olówó kan kú nílẹ̀ yìí kó tó di pókú mo súnmọ́ ìtẹ́mi sọ Sunday Igboho sí ni mo sọ fún tí ó kà sí tó bá kúrò ní Èkó tó bá lọ bìkan ẹni tó pè ní pa rẹ̀ àmọ́nìjẹ́ I'm with my chairman at Abeokuta now we enjoy ourselves at Rosi hotel kì í ṣe Rosi ló mú kan fi sáàpù fún yín ni o we enjoy ourselves now from here we are going to Ìṣẹ̀yìn from here we are going to Ọ̀yọ́ we are moving now mo rí fídíò kí mo rí kejì mo pe ẹni yìí mo ní awé kíní yìí ṣe pé ẹni yìí fẹ́ràn o kí lè pọ́ publicize ẹ o ẹnìkan náà níṣẹ́ ni ó tí èèyàn ò bá náà níṣẹ́ kò ní sọ bí tẹ́ ẹ lọ kò ní máa sọ bí tẹ́ ẹ wà kò sọ pé ẹ ti mú fún sí ó dẹ̀ post ẹ̀ ó ní wọ́n máa ṣeré tí ẹ mọ̀ ní tó wu àwọn ọmọ ayé òde òní ló ṣe mo tún lọ bẹ́ẹ̀ nìkan tó close mọ́ mọ̀ pé ó lè bá sọ̀rọ̀ ó sọ fún yẹn pé olọ́gbọ́n bíi tó ń lò lówó bíi tó ní kò gbọ́ o ìjọ tí wọ́n pa ó wà lábẹ́ òkúta o ó fẹ́ kúrò lábẹ́ òkúta bó wáyé tó ṣe fídíò again pé we are on our way now lífi àti jayé lánàá àṣekínní kan pẹ̀lú gbogbo wa à ń lọ nǹkan fọ́ ẹ̀ à ń lọ síbi báyìí lásìkò yìí àwọn mobile tó tẹ̀lé ṣé bí wọ́n bá bí táwọn ń lọ tẹni tó post sọ instead kí wọ́n lọ bí tí wọ́n lọ àwọn gbọ̀nà Èkó òun àti kọ́ńfọ̀ ẹ̀ wọ́n gbọ̀nà bí tán náà lọ àárín méjì ni àwọn tí ó pa ti dá lọ́nà wọn ò yìnbọn sí mọ́níjà o wọn ò yìnbọn sí mọ́tò àwọn tó tẹ̀lé o driver sá ó fi mọ́tò lè ó sá wọgbó lọ according to tá a gbọ́ òun fẹ́ bọ́ síbi mọ́tò kó máa wa mọ́tò lọ mọ́tò keyless ni ẹ̀dẹ̀ pé remote wà lára driver wọ́n gbé bọ̀ sí lórí ó lọ o ẹ jẹ́ ká fi inú ẹyẹ ní okú ẹyẹ ń gbé bàbá mi Sunday Igboho òun ni kẹ́ ẹ fi ṣe operation yín ẹ publicize ẹni tó bá fẹ́ jọ yín ẹ jẹ́ kí wọ́n practicalize agbára tí wọ́n ní ẹ fi agbára kún agbára fún everybody ìjọ tẹ̀yìn bá fẹ́ lead wọn lọ nú gbó ẹ má ìkan mọ nú gbó bí tẹ̀yìn fẹ́ lead wọn lọ you just visit them by surprise sometimes ẹ dìmọ́ kẹ́ wọnú gbó yẹn it will boost their morale wọ́n bá mọ̀ pé ń bọ̀ àwọn tó ń bọ̀ múra ju bó ṣe kàn múra lọ so Ọlọ́run á fún yín ṣe mo wá bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní pọ̀ lẹ́ẹ̀kanná tẹ́ ẹ ní awó tẹ́ ẹ lágbára ẹ tì lẹ́yìn ẹ má jẹ́ kó jẹ́ ti àwọn ọ̀dọ́ nìkan ẹ̀yin bàbá tẹ́ ń tọ́lọ́run fún ní agbára tẹ́ jogún àṣírí àtọ̀dọ̀ bàbá ńlá bàbá yín ẹ darapọ̀ mọ́ ó sọ dáfẹ́ ká lọ bá Sunday Igboho ẹ lè set ara yín ládùúgbò yín ẹ wá kọ́tà tí bẹ́ẹ̀ ṣe lè bá sọ̀rọ̀ gbogbo ẹrú wa báyìí lẹ bá sọ̀rọ̀ pé báyìí ni àkọ́tà táwọn tó lè fún yín ní nọ́mbẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ pé a ti set up ìrù ẹkùn ní àdúgbò báyìí o
250 300 ní wá 500 ní wá yóò dẹ̀ fi síìtì yín yóò wo bẹ̀ ẹ̀ ṣe búra ẹ̀ ṣe everything ẹ̀rọ wo yín lọ́bàrà torí òun nìkan láti Ìbàdàn lè cover everywhere a gbọ́dọ̀ ní state ni ó dàbí Àmọ̀tẹ́kùn náà ni so state gbọ́dọ̀ ní tiẹ̀ ó wá bẹ gbogbo state governor àti lọ́balọ́ba ẹ̀yin náà ẹ máa sẹ́ẹ̀tì àwọn fìjìláńtẹ́ sí ìlú ẹkùn ẹ jẹ́ ká mọ̀ pé a ní one coordinated body ẹ bí mi o bẹ mo bẹ olóyè Ìbà Gani Adams ó dákun torí Ọlọ́run mo sì sọ lójoojúmọ́ sí àwọn supporter omi á pè á ṣépè lọ́tà mi á lálì mi á ní mo rí Ìbà fín mi ò lè rí fín torí mo jù lọ lọ́jọ́ orí owó ló ní jù mí lọ olóògùn jù mí ló máa jù mí lọ olóògùn jù mí lọ ṣùgbọ́n mo jù lọ lọ́jọ́ orí torí kì í ṣe pẹ̀lú òlè kọ̀pí ara pé ẹni tí èèyàn bá tó jù ọ lọ́jọ́ lè sọ pé ẹ rí fín I have the right to advise him so this time around mo expect lọ́dọ̀ Ìbà Gani Adams jọ tó gbọ́ pé Sunday Igboho ṣe léyìí ọmọ ẹ̀yìn tó wà lẹ́yìn ní Gani Adams ju 2000 lọ wọ́n gé ọmọ OPC tiẹ̀ OPC Gani Adams tí wọ́n dẹ̀ ló yà sí ó dà kó jẹ́ OPC yìí bó ṣe ń porúkọ tiẹ̀ náà ló fẹ́ mọ̀ pé wọ́n lọ ó set wọn on ó wá mo fẹ́ kó sọ statement kan pé kò sí ìjà kò sí nǹkan láàrin wọn àti Sunday Adéyẹmọ Ìgbòho mọ́ Ìgbòho sà pé òun ò fẹ́ mọ ẹnìkan ju ẹnìkan ẹnìkan ju ẹnìkan lọ mọ́ kókó tó jẹ́ ńlógún sí ni bí ilẹ̀ Yorùbá yóò ṣe secure torí jọ bẹ́ẹ̀ di ọsọ statement kan I was not impressed with the statement. ṣé wọ́n ń jà ní. ṣé ẹ̀ sí Nàìjíríà ṣé gbogbo lọ kóòtù ṣé bí ó tún lọ tó àpì kóòtù mi ṣé 500 billion àbí bílíọ̀nù kan ló kí Sunday Igboho fóun ṣé ẹ̀jà lẹ́gbẹ̀rẹ̀ ayé lọ kóòtù. So the best thing you should do now is to withdraw the case kó sọ pé tó jẹ́ ńlógún sí oní security Yorùbá bẹ́ẹ̀ dẹ̀ tí wọ́n ṣe tí mo expect kí Ìbà sọ lọ́jọ́ yẹn ni pé òun Ìbà Gani Adams òun ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú ọba àbí gómìnà àbí anybody tó bá ti ready kí security lè bọ́ sí kó lè ṣe nílẹ̀ yìí the statement ọ̀sán ni pé òun advice government kí wọ́n jíbùrù sí security ilẹ̀ yìí torí kìíní yìí ti ń get out of hand from Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá kingdom kò yẹ kó jáde ó yẹ kí wọ́n fọwọ́ sọ̀yà ni torí gbogbo ìgbà tí Sunday Igboho sọ̀rọ̀ kò advice pé ẹ jẹ́ kó tight rí ó ready láti ṣiṣẹ́ pẹ̀lú yín ó ready láti ṣiṣẹ́ pẹ̀lú yín ló sọ fún everybody so tí Gani Adams sọ fún lè lé níyì pé I am ready to work with anybody for the peace and security of Yorùbá land òun dẹ̀ ti ní ó ti direct gbogbo ọmọ Oòduà tó wà lọ́ndà Gani Adams kí gbogbo wọn kóra wọn jọ kí coordinator wọn ó coordinate wọn dáadáa àwọn bẹ̀rẹ̀ látòun lọ kíjọba fún àwọn ní àṣẹ ẹ̀ẹ́rì báyìí lẹ́sẹ̀ mọ̀ pé alágbára ń bẹ ńlẹ̀ Yorùbá ẹ̀ẹ́rì páwọn kó mọ̀ lọ bá Gani Adams àwọn kò lọ bá Sunday Igboho then people can now organize good meeting within them torí tí wọ́n bá ṣẹ̀ tó jọ̀tá náà ọ̀tá méjì ò lè wọnú igbó kí wọ́n ṣẹ́gun they must be friendly before they enter the forest àwọn ọmọ Gani Adams ní àwẹ́ ní àráyé tiwọn ibi tẹ́tí ágíwù ìwọ ló ṣẹ́gun ọ̀tá bá ti ń jẹ́ o so Ààrẹ Gani Adams Ọlọ́run fún yín ṣe ẹ dákun olóyè Sunday Igboho Adéyẹmọ ìgbésẹ̀ tẹ́gbẹ́ yìí kò ní hun yín ẹni kábàámọ̀ lórí ẹ̀. ẹ ṣeun gan bàbá láti parí gbogbo ohun tí a ti ń sọ wá sí ìdánidúró ẹ ṣeun gan àdúpẹ́ lọ́wọ́ yín fún àwọn tí ẹ ti bá wa sọ àdúpẹ́ àmọ́ lóore bàbá tàbá tún ní àwọn nǹkan mìíràn tá a tún fẹ́ bá yín sọ àtúntọ̀ yín wá lọ́jọ́ mìíràn ǹjẹ́ ṣé ẹ tún dára lóhùn sá. lágbára Ọlọ́run àdáhùn ẹ ṣeun Ọlọ́run máa rìn yín náà lọ́wọ́ ẹ máa lòkè sí i.